ọgọ́rùn-ún ọdún tí ìjọ Protestante Méthodiste tó lédè Benin ti tẹ́ríwọ ìlú Ouere àti ọdún kan tí bàbá wa Honorable Sefu Fagbohun ti pèsè ilé ìjọsìn tuntun fún gbogbo ọmọ ìjọ náà lápapọ̀ gẹ́gẹ́ bí màmá wọn ti wí. Ọjọ́ Sátidé ọjọ́ 14 oṣù èkẹfà ọdún 2025 lẹ́tọ̀ gbogbo bẹ̀rẹ̀ nílé ìjọsìn ọ̀hún fún àjọ̀dún ọpẹ́ níbi tí àwọn lẹ́ẹ̀kan ti wà níkàlẹ̀. Àwọn ọmọ ìjọ ọ̀hún fìdùnnú àti ayọ̀ fi dúpẹ́ síwájú Ọlọ́run látàrí bí ọdún ọ̀hún bó ṣe di ọ̀kan eléyìí tí ìjọ náà sì ń pé ọmọ 100 ọdún níjọba ìbílẹ̀ ti ìlú Ouere. Lásìkò tí ẹni ọ̀wọ̀ náà tí ó ń sọ̀rọ̀, adarí ìjọ Protestante Méthodiste ti ìjọba ìbílẹ̀ ti ìlú Ouere Centre ló sọ di mímọ̀ lásìkò tí ó ń ṣe àlàyé pé ọpẹ́ ńláńlá náà ni òun ń dá lọ́wọ́ Ọlọ́run látàrí bí ìjọ náà ṣe dé láti ọdún 1925 sí ọdún 2025 lọ́wọ́ báyìí, èyí tí ìjọ òun sì di ẹni tí ó ń gbèrú sí tó tún tẹ̀ síwájú. Lásìkò tó ń ka ìwé àpilẹ̀kọ ẹ̀, Adéníkẹ́ Fagbohun tó ṣojú bàbá rẹ̀ níbẹ̀, ìyẹn President Sefu Fagbohun Ọláìgbẹ́ ló ka ọ̀rọ̀ ìwé àpilẹ̀kọ ẹ̀ èyí tó fi ṣe atọ́nà fún gbogbo ọmọ ìjọ òun lórí pé ìjọ náà pé ọmọ 100 ọdún níjọba ìbílẹ̀ ti ìlú Ouere yẹn sì tẹ́dàmú ti ìlú Ouere àti bí ó ṣe ń pé ọdún kan tí wọ́n ti ṣe àgbékalẹ̀ ilé ńlá fún ìjọ náà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ní ìtẹ̀síwájú, aya rere ní ọ̀dẹ̀dẹ̀ ọkọ màmá wa Alhaja Wilfat Fagbohun ọmọ bíbí Àsìkídá náà wọ́n gba ọ̀rọ̀ sọ láti ṣe àlàyé lórí bí ayẹyẹ náà bí ó ti ń wáyé àti pẹ̀lú bí wọ́n ṣe dùtò lórí bí ọ̀pọ̀lọpọ̀ ṣe jáde lọ́kọ̀ yàntúrò láti kópa fún ètò náà. Ọ̀rọ̀ àpilẹ̀sọ wọn rèé lẹ́nu ọ̀pá gbòǹgbòǹ Osolo TV. Mo ní iná mi dùn púpọ̀ láti gba ọ̀rọ̀ níbí èlé ni. Ìyá ń ṣe ayẹyẹ fọ̀lí ó pé 100 ọdún ìyé ìjọ Méthodiste ọ̀wọ̀lú Ouere ọ̀tọ̀ papọ̀ mọ́ ayẹyẹ ọdún kan yà kọ́ ìjọ ilé ṣọ́ọ̀ṣì yẹ̀ wọ́ ọ̀nà èyí ọpẹ́ mi pọ̀ lọ́pọ̀lọpọ̀ ní ṣókí. Mo kúta ìpè yé wọ́n fi gbé ẹ̀sìn náà wọ ìlú Ouere gẹ́gẹ́ pé ìtàn yé mọ̀gbọ́ ìtàn yé wọn pa mi, ìyé President Sefu Fagbohun pa mi àti yóò mi náà ti nítorí bí mi láti jọ ẹyin Protestante Méthodiste omi náà gbẹ́dọ̀ ní ìtàndé kan yé mo ti gbọ́njú bá. Wọ́n pa alítẹ̀fọ̀lì àwọn ẹ̀yọ̀ ló ń pè wọ́n. Wọ́n dé sí ìlú Ouere láti pé 100 ọdún sẹ́yìn. Àwọn ló gbé ìjọ náà wọ Ouere torí ní Gẹ̀ẹ́sì ni wọ́n ti kó. Ìgbé wọn sì dé, wọ́n ṣe ìwàásù ìjíhìnrere náà fún àwọn ènìyàn ká ṣe jẹ́ fún wọn kó lè fún jẹ́rìí ọkàn wọn fọ̀lí ẹgbàtọ́lọ́run gbọ́. Àsìkò náà yẹn dé ibi yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ibi yẹn ń pọ̀dé ká máa ń sọ̀rọ̀ ìwàásù ká ń sọ̀rọ̀ Ọlọ́run náà ń pọ̀dúgbò náà ní ìsàìsàbà kọ̀jìnà sẹ́yìn ibi yẹ ìjọ Protestante náà wọ́n libẹ̀. Ìgbó ṣe yọ́ṣẹ́ ìgbòrò sí ònìyànṣẹ́ ìpọ̀ dékàndékàn wọ́n ń wo oyè ibi wọn lè wá kọ́ ìjọ náà sí. Ebi wọn ti ń wo oyè náà wọ́n wọ́ọ̀rì oyè lẹ́dọ̀ọ́ alàgbà Adéṣí ló ń pè wọ́n. Adéṣí yẹ olóṣì bí ìyá President Sefu Fagbohun. Bàbá náà ló fún wọn lílẹ̀. Ilẹ̀ náà li etí ọ̀nà ìbíyàn kọ́ ìjọ náà sí láti ọdún náà títí ń dọ́kọ́ ìdìbí fọ̀lí àwa lọ sílé tuntun léhìn. Ìkẹyìn yẹ fúkọ́ lè fún yéra onífọ̀lílẹ̀ ìtọ́ ìwé ẹ̀lì àkọ́kọ́ ìwé ẹ̀lì kulẹ̀ṣẹ̀. Mo kúta kàyé ń dárúkọ ògúnpàtẹ́ ká ń dárúkọ ìfàmì mi sí. Àsìkò náà yàn bẹ́ẹ̀ ní 100 ọdún náà sẹ́yìn. Bàbá yóò bí bàbá mi àti ọ̀rẹ́ àti ọmọ ìṣẹ̀dẹ́mí ẹ̀ yẹ kò lè máa tọ́ dárúkọ wọn líbí. Wọ́n ń wá ní ọjọ́ wọn ṣe ẹ̀sìn náà lọ 100 ọdún náà nígbà náà. Dáhùn pé ihun náà fún gbòrògbà ẹ̀sìn náà ń gbòò sí òní ń pọ̀ ká ń pọ̀ sí ọdún gẹ́rí ọdún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ibẹ̀ yẹn ni bàbá ìtèmi àti ọ̀rẹ́ wọn lí. Àwọn náà pàápàá àwọn fùdí ṣọ́ọ̀ṣì náà balẹ̀ sí Ṣẹ̀dẹ́ ọ̀rẹ́ ìfúdí ẹ̀ balẹ̀ sí Ṣẹ̀dẹ́
bàbá yóò bí bàbá ètèmi ọlọ́lógún pàtẹ ni wọ́n fìdí ẹ̀ balẹ̀ sí Ògún pàtẹ ìdí ìyẹjọ Protestant fìdí Ògún pàtẹ dè nínú ẹ̀hún. nínú ọ̀rọ̀ tiẹ̀ Pastor Albert Shabi lásìkò tí ohun gbogbo wá sí òpin àwọn náà pẹ̀lú gba òròsọ láti ṣe àlàyé lẹ́nu ọ̀pá gbòǹgbòǹ wa ohun tí ó ṣẹlẹ̀ nínú ìjọ Protestant Méthodiste sítẹ́dàmú ti ìlú Àjáwèrè. ọpẹ́ wa ni pé ìdẹ̀yìn ìgbà tí ìgbìmọ̀ ìjọ jókòó láti ṣe ayẹyẹ ọdún kan ìṣílẹ̀ yìí tí a rò wípé ó yẹ kí a ní àkọsílẹ̀ ǹjẹ́ nínú ìrìn àjò àkọsílẹ̀ yìí ni a já sí wípé ìjọ Méthodiste wọ Àjáwèrè ó ti tó 100 ọdún lẹ́ni ni a rí pé ó jẹ́ ayẹyẹ méjì agbára ìjọ kò lè ká fún àwọn ètò ayẹyẹ yìí ni àwa jíròrò láti lọ rí bàbá lákọ̀ọ́kọ́ náà bí a ṣe mọ̀ nínú ìjọ Méthodiste ti Àjáwèrè a kò lè dá nǹkan ṣe láì má jẹ́ pé a rí bàbá náà. ní àkótán ọ̀pọ̀lọpọ̀ àmì ìdálọ́lá náà ni wọ́n fi kan President Sefu Fagbohun Ọláẹgbẹ́ lẹ́yìn tí wọ́n fi ń dúpẹ́ púpọ̀ pẹ̀lú ìgbésẹ̀ ńláńlá èyí tí wọ́n gbé láti rí i pé ìjọ ọ̀hún ó gbèrú sí i níjọba ìbílẹ̀ ti ìlú Àjáwèrè. Alhaja Olifat Ìyáníkẹ́ àwọn náà pẹ̀lú kúṣà ìtẹ́wọ́gba ẹ̀bùn ńláńlá èyí tí wọ́n fi ṣọwọ́ sí wọn ní ibi ayẹyẹ yìí. ẹ̀bùn ìwúrí ọ̀hún ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní ìkàlẹ̀ kí wọ́n gbóṣùbà fún ìgbésẹ̀ wọn èyí tí wọ́n gbé tó sì jẹ́ ìgbésẹ̀ àkọ́tún tó tún lè mú kí ìjọ ọ̀hún kó máa tẹ̀síwájú lọ́lọ́kan òjọ̀kan. òǹdíje du ipò sílé ìgbìmọ̀ aṣòfin nínú ẹgbẹ́ ẹlẹ́sìn ọ̀gbẹ́ni Amosu Laurent ló tẹ́wọ́ gba àmì ẹ̀yẹ èyí tí wọ́n fi dá ọ̀gbẹ́ni Zulkiful Tiamiu tó jẹ́ agbaṣẹ́ṣe tó kọ́ ilé ọ̀hún tí ó sì ń pé ọdún kan lónìí tí wọ́n fi dá èèyàn yìí ọ̀hún lọ́lá látàrí pé ó ṣe bẹ̀bẹ̀ fún kíkọ́ ilé náà èyí tí wọ́n kọ́ lákọ̀parí. tí èèyàn bá gẹ̀ṣin nínú ọmọ ìjọ Protestant Méthodiste sítẹ́dàmú ti ìlú Àjáwèrè lọ́jọ́ 14 oṣù ìkẹfà ọdún 2025 kò ní kọsẹ̀ rárá pẹ́ẹ́pẹ́. ká sómú ìṣẹ̀lẹ̀ ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV Abudu Ọláníjà ló gba àwòrán àti ohùn sílẹ̀. Ọ̀sọ́lọ̀ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.